أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. أدوبة الله سبحانه وتعالى أتركات جفوز شنا محمد صلى الله عليه وآله وسلم. إكي الله بعدكم با أولي جتان الله سبحانه وتعالى إيتون يتانكم با نبوة محمد صلى الله عليه وآله وسلم. àwa tí a ṣì wà lórílẹ̀ ayé kí ìkẹ́ náà ká lọ́ba ẹ̀dá jẹ́ kó kárí ẹnì kọ̀ọ̀kan wa náà kó jẹ́ ká parí lórí dáadáa. So kó dẹ́ máa jẹ́ ká ṣe nǹkan mí lẹ́sìn yàtọ̀ sí Islam àti sunnah nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. السلام عليكم ورحمة الله وبركاته. mo gbọ́ àwọn ọ̀rọ̀ tí Mudiru sọ àbí kí n sọ pé ọ̀rọ̀ tí wọ́n gbé kámẹ́rà sí Mudiru lójú tí Mudiru sọ lórí ṣẹ̀ríà kò ṣe ṣẹ̀ríà ní ilẹ̀ Yorùbá. So akẹ́wọ̀n máa yá wa pẹ̀lú pé assalamu alaikum, so ẹ má bínú. So mo jòkó gbọ́rọ̀ náà oye bọ̀ tó wá ṣe nílé mọ̀ pé ẹ mà so irú àwùjọ tá a wà so ó jẹ́ kí ọ̀rọ̀ di tajá tẹran. So àfi ká lọ́ba ẹ̀dá kó là wá kó dẹ̀ ṣàánú wa torí tí a bá ní kí a gbé yẹ̀wò dáadáa so gbogbo wa jọ mọ̀ yí pé irú àwọn Mudiru wọn sí ní ipò pé kí wọ́n sọ pé àwọn fẹ́ dá sí ohun tó ní ṣe pẹ̀lú ṣẹ̀ríà. So torí so wọ́n ti kọ́kọ́ mọ̀ tí ń jẹ́ ṣẹ̀ríà náà. So ìyẹn àkọ́kọ́. Then ẹlẹ́ẹ̀kejì sanunkulaiki. So then ẹlẹ́ẹ̀kejì àwọn Mudiru ṣebí àwọn iṣẹ́ ọmọ ilẹ̀ Yorùbá náà ṣebí ọmọ Ìlọrin làwọn Mudiru so ọ̀rọ̀ pé wọ́n fẹ́ ṣe ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá àkọ́kọ́ náà so kò tiẹ̀ kọ́kọ́ yẹ kó kan ẹni tó bá jọmọ Ìlọrin náà. So ìyẹn jẹ́ kan náà àwọn pọ́ìntì tí a gbọ́dọ̀ ṣe kíni ìkan náà àwọn pọ́ìntì táwọn èèyàn gbọ́dọ̀ ṣe kíni tí wọ́n gbọ́dọ̀ wò. So ipe wọ́n fẹ́ ṣe ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá wọn ṣe ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá kò tiẹ̀ kọ́kọ́ kan ẹni tó bá ṣe kíni bismillah kí n fa balẹ̀ jókòó sọ̀rọ̀ ni kò tiẹ̀ kọ́kọ́ kan ẹni tó bá jọmọ Ìlọrin ó yé báyìí. Nítorí ìwọ tó bá jọmọ Ìlọrin so wọ́n ti sọ pé Ìlọrin ò sí lára ilẹ̀ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ ó yẹ kó jà fún ìlú rẹ̀ ní pé ìlú yín o kó má wàá ṣe ṣẹ̀ríà nílùú yín o ó yé. So kìí ṣe ilẹ̀ Yorùbá dá sí pé wọ́n ń gbèrò ohun tó dáa fún so ó yé. So tó ń bá sọ pé kí wọ́n lo ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá wàláhì tó dáa ni wọ́n gbèrò fún ilẹ̀ Yorùbá. Ẹ bà mọ́ irú àwọn Mudiru yìí. So tẹ́ bá rí ọ̀rọ̀ tí Mudiru sọ yún ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Mudiru ẹ rí pé Mudiru sọ pé so ìpè gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o Mudiru sọ pé almarja'u dini oye òun ni markazi jẹ́ nílẹ̀ Yorùbá. So that is religious source
oye religious source òun ni markazi jẹ́ nílẹ̀ Yorùbá. So kíní tí Mudiru sọ yun ó kó àwọn ìtumọ̀ tó ṣe kíni ìtumọ̀ tó pọ̀ gan ó kó sínú. Nínú ìtumọ̀ tó kó sínú ni pé ó lè túmọ̀ sí wípé láláìsí markazi kò sí táwọn mùsùlùmí fẹ́ ṣe lẹ́sìn, bàbá ńlá rọ́ ni ẹ dànù, wallahi àgbà ńlá rọ́ ni. Àwo wá sọ wípé markazi kìí ṣe religious source, oye markazi ṣe source fún kíni source fún Islam. So nítorí ẹ̀rí ẹ̀sìn wa bó láti ṣẹ̀sìn wa, ọ̀nà wo lágbà ṣẹ̀sìn wa, so kí lèyàn ń ṣe tí ó fi ba ẹ̀sìn jẹ́ mẹ́yàn lọ́wọ́, so kí lèyàn ó ṣe tí mani ó fi bàjẹ́, kí lèyàn ń ṣe tí Islam ó fi bàjẹ́, so bó la ṣe ṣètò ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oye markazi kọ́ ló gbé wá fún wa, markazi sì kọ́ ló ṣàlàyé ẹ̀ fún wa. So kò sí n tó gbé wá fún wa tó sì ṣàlàyé ẹ̀ fún wa tó tayọ Qur'an al-Karim àti sunnah nabi sallallahu alaihi wa alihi wasallam. Ọmọ nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tí Mudiru sọ yun ipe almarja'u dini òun ni kíni òun ni markazi, so wallahi so eléyìí yóò tún ṣe kíni yóò tún expose ìlànà tí Mudiru ti tọ̀ àti ìlànà tí wọ́n tọ̀ yóò tún expose wọn sí. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? So oye lọ́dọ̀ Mudiru al-markaz hadith an-nabi sunna an-nabi sallallahu alaihi wasallam, Mudiru ó gbà pé sunna an-nabi sallallahu ohun tá lè mú dájọ́ nú ẹ̀ ní itlaqan. Mudiru ó gbà pé ohun tó yá sí pé a lè padà sínú rẹ̀ láti mú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn, láti mú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mudiru ó gbà ní yéwu pé sunna an-nabi jẹ́ bẹ́ẹ̀. But wọ́n try àti sọ markazi di religious source fún àwọn èèyàn. So he is trying to make markaz as religious source for people. Wọ́n fẹ́ sọ markazi di religious source fún àwọn èèyàn. Sunna an-nabi sallallahu sire oye wọ́n ṣe kíni wọ́n ta sunna an-nabi ń pa láwọn ọ̀pọ̀lọpọ̀ bí oye, so ẹ̀dá kan ṣó bọ́pọ̀lọ mu kò bá làkà ìmú náà. So tọ́ ní ìsìn Mudiru fẹ́ máa antagonize sharia ipe kò sí tí ipe sharia ńlẹ̀ Yorùbá kò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So and wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ build markazi láwọn èèyàn lórí. Sharia òfin Allah bàdẹ́dà ni, so oye òfin Allah bàdẹ́dà ni tá Allah bàdẹ́dà tó ṣe kíni tó fi rán àwọn òjíṣẹ́ rẹ̀, oye òfin tó bá ṣe kíni tó bá fi sábẹ́ sharia òun ó wá lè yàtọ̀tọ̀ so fún àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan. Oye báyìí tọ́ òfin annabi òfin talla bẹ́ẹ̀dà fi rán annabi sallallahu alaihi wasallam, so tó já sí pé kò síbi tá ti rí tó tayọ Qur'an al-Karim, kò síbi tá ti bá tó tayọ sunna annabi sallallahu alaihi wasallam. Oye so òfin yún ohun tí a ń pè ní sharia nìyẹn, ká máa lo ìdájọ́ àti òfin Allah bàdẹ́dà pẹ̀lú ohun tí Allah bàdẹ́dà sọ̀kalẹ̀ àti ohun tí Allah bàdẹ́dà oye tó pa Ànábì sallallahu láṣẹ kó ṣe kíni kó fi practice àwọn òfin náà. So ká máa fi ṣe kíni ká máa fi ṣẹ̀mí láàrin wa torí oore ń bẹ ńbẹ̀ púpọ̀. So tẹ́ bá fẹ́ wá máa antagonize yìí pé sharia ò lè ṣe é ṣe nílẹ̀ Yorùbá, oye tọ́ ajá sí pé ọ̀tá sharia ni. So the only thing tẹ́ kàn lè try láti fẹ́ sọ ni pé àwọn wo ni wọ́n fẹ́ gbé sharia náà dúró, àwọn wo ni wọ́n fẹ́ mójútó. Oye tọ́ àmọ́ eléyìí náà tún sí ní level sí ní category àwọn ẹni tí wọ́n lè challenge pa àwọn wọ́n fẹ́ mójútó. Nítorí bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó bá já sí pé sharia bá wà nílẹ̀ Yorùbá bó ṣe yẹ ni, àwọn nǹkan kan bẹ tó já sí pé tí sharia bá fi lè wọlé sílẹ̀ Yorùbá, oye tí sharia ni tí ń jẹ́ sharia Islam gangan, àwọn nǹkan kan bẹ tó já sí pé ẹ ti sọ tó já sí pé sharia Islam gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ gbé yẹ̀wò lórí rẹ̀. Oye àwọn nǹkan kan bẹ tó yá sí pé tí sharia Islam bá fi lè wọlé sílẹ̀ Yorùbá tó sì fi ìdí múlẹ̀, àwọn nǹkan kan bẹ tó yá sí pé ẹ ti sọ tó yá sí pé sharia Islam ó ṣe kí ni ó lẹ́tọ̀ọ́ fún àwọn ẹni tí wọ́n bá ń bẹ lábẹ́ rẹ̀ tí wọ́n ń darí rẹ̀, ó lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n gbé yín yẹ̀wò pẹ̀lú sharia Islam yẹn, kí wọ́n gbé yín yẹ̀wò lábẹ́ rẹ̀. So láwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ ti ṣe kí ni tẹ́ ti kọlù nínú òfin Allah bàdẹ́dà. Oye so àmọ́ irú yín ẹ̀ nífẹ̀ẹ́ gbà kí wọ́n lo sharia torí ẹ fẹ́ free kẹ́ máa sọ ohunkóhun tó wù yín
so ẹ fẹ́ free kẹ́ máa ṣe bó ti wù yín so kẹ́ máa kẹ́ fẹ́ sọ̀rọ̀ yín di authority fáwọn èèyàn tó já sí wípé so your say should be say and other person's say should not be say. So débi pé kódà your say should be say even if your say is contradictory to that of Allah. So ntẹ́ bá sọ òun ni kó jẹ́ ntí àwọn èèyàn ó máa sọ kódà kò bá àyàpọ̀ ntá Allah bẹ́ẹ̀ dà sọ àbí kò bá àyàpọ̀ ntá Nabi sallallahu sọ. Oye so ntẹ́ fẹ́ sọ̀rọ̀ ayé dà nìyẹn. So kò wá ní rọrùn kó wá já sí wípé kódà kò ní dùn mọ́ àwọn ọmọlẹ́yìn inú gan kó wá lo ṣẹ̀ríà. So torí ìyà tí ó jẹ wọ́n lábẹ́ ṣẹ̀ríà kò ní kéré. Àwọn ọmọ tó yá sí wípé oye wọ́n lẹ ara wọn mọ́ yín tí wọ́n ń sọ̀sọ́kúsọ sẹ́sìn Allah bẹ́ẹ̀ dà. Èyí tí ń ṣe jálàbí nínú àwọn tí wọ́n máa ń lẹ́ra wọn máa ń tí wọ́n ń dìfẹ́ǹdì jálàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oye ìyà tí ó jẹ wọ́n lábẹ́ ṣẹ̀ríà òun ní lọ́wájú yun. So torí ẹni tó bá fi lè múnú wọn tó sa oògùn sẹ́nìkan àbí kẹ̀ tí ń pin dán síyàn ìdájọ́ rẹ̀ ní pé kí wọ́n pa lábẹ́ ṣẹ̀ríà wọn èyí yẹ̀ wò. So wọ́n kàn ká ọ báyìí ipò sàṣìyàn ọ̀pìn dán ni ẹ́ ikú ló tọ́ sí ọ lábẹ́ ṣẹ̀ríà Allah bẹ́ẹ̀ dà. So as-sahir yuqtal fi shari'atillah nínú ṣẹ̀ríà Allah bẹ́ẹ̀ dà ọ̀pìn dán ológun wọ́n máa ń pa wọ́n ni kò sí nǹkan kan tí wọ́n fi máa yẹ̀ wò. So ṣé ó dájú pọ̀ pìn dán ni ológun ni ọya pípa. Oye so inú àwọn eléyìí ní ìsìn inú wọn mọ̀ bàjẹ́. So oníjálàbí wo òun ni wá sàṣàkúsà sáwọn èèyàn. So ẹni pé ìyàwó jà oníjálàbí gan so inú wọn ò lè dùn sí pé kí wọ́n lo ṣẹ̀ríà. So ayé wọn ò lẹ́fà dídùn ní pé àwọn fẹ́ lo ṣẹ̀ríà torí àwọn mọ̀ pé tí ó ṣe wọn kò ní kéré. Then àwọn ọmọ tí wọ́n máa ń sọ̀sọ́kúsọ tí wọ́n máa ń bẹ̀sàn lọ́bẹ̀ẹ́ dàjẹ́ pẹ̀lú influence yín ìyà tí ó jẹ àwọn náà kò ní kéré. Irú àwọn Jamiu Adégúnwà nìsín oye tí wọ́n bá tiẹ̀ pa at least yóò máa sùn nínú ọgbà that is yóò máa sùn nínú àtìmọ́lé ṣẹ̀ríà yóò máa sùn yóò máa jínú rẹ̀ lọ títí di ìgbà tó rí rẹ̀ ó fi pé. So tí wọ́n bá tiẹ̀ ní pa tí ò bá tiẹ̀ ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ sí pé bá ó tiẹ̀ wọ́ ti pé kí wọ́n pa ó tẹ̀ já sí pé ó ti ṣe nǹkan tó já sí pé ó wà rántí pípa. So èébú tó bú ànábì ó wà rántí pípa tí ń sọ̀sọ́kúsọ sáà ànábì sọ̀sọ́lámù oye nǹkan yẹn wà rántí pípa. So tí ṣẹ̀ríà bá fi lè wọlé sílẹ̀ Yorùbá padà nísìn oye wọ́n lè padà lo ṣẹ̀ríà yẹn lórí Jamiu Adégúnwà lórí àwọn nǹkan tó ti sọ yẹn oye báyìí. So but tí tó bá wá di pé bóyá bóyá ó wá sọ nǹkan kan kò wá wà rántí pípa òun kàn sọ rédèrèdè àìnílàákàì tọ̀ àwọn tó bá ń bẹ lábẹ́ ṣẹ̀ríà àwọn wulatul umur tó bá bẹ lábẹ́ ṣẹ̀ríà àwọn hukam àwọn kudot oye wọ́n kàn lè wò pé ọya Jamiu Adégúnwà o ẹ bá wa fi sáà mọ́ kan kó mọ bẹ́ẹ̀ lọ. So oye so kó mọ bẹ́ẹ̀ lọ títà lọ́bẹ̀ẹ́ dá ó fi make way fún. So oye wọ́n kàn lè wò pé ọya ẹ̀sọ́ síbì kan irú Al-Mubarak ti ìlú Ẹ̀pẹ́ yẹn wọ́n kàn lè wò pé wẹ́ Al-Mubarak yìí so tọ́ ẹ bá wa fóun náà ní yàrá mi ẹ bá wa fún ní yàrá kan ẹ mọ̀ fún àti Jamiu Adégúnwà sí yàrá kan náà ẹ bá wa fún ní yàrá mi tó yá sí pé yóò wà conducive fóun tó yá sí pé òun nìkan ó mọ̀ gbádùn rẹ̀ oye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọmọ burúkú tó yá sí pé wọ́n máa ń sọ̀sọ́kúsọ sẹ́sìn Allah bẹ́ẹ̀ dá yẹn tó dẹ̀ já sí pé so ẹ̀yin ni wọ́n rí as influence wọn oye so gbogbo àwọn ọmọ yín báyìí nìsín ìyà tí ó jẹ wọn lábẹ́ ṣẹ̀ríà kò ní kéré wọ́n jẹ̀yà láyàyà àgbákòyà ni ó jẹ wọn. So fún délé torí ẹ̀ lẹ́ ṣe rí pé tẹ́ bá rí tí mùdírù bá antagonize ṣẹ̀ríà tí mùdírù bá fi lè antagonize ṣẹ̀ríà ó nídìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń ṣe tó yá sí pé tí ṣẹ̀ríà bá fi lè mú wọn ẹlòmíì alọ́mọdé tó yé ẹlòmíì alọ́mọdé ní so ẹlòmíì yóò jẹ àgbákòyà so kò wá sí torí mo rí bó wọ́n ti ń pè Lukman Sa'adallah èyí tó ń pè ní oníkùránì mo rí tí ń sọ wípé so ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá kìíní kan sàlàfíà ní òṣèlú nìkan kẹfẹ́ òṣèlú ní ìlú ṣẹ̀ríà Allah bẹ̀rẹ̀dà ṣẹ̀rí'atullah òfin Allah òṣèlú ni. So kéèyàn jalè kí wọ́n gé lọ́wọ́ òṣèlú ni àbí so kéèyàn ṣe kí ni kó ṣe zìnà kí wọ́n nà ní ẹgbà 100 gbáko tí ò ní dín fún ẹni tó yá sí pé kò tí ì níyàwó àtẹni tí ò tí ì lọ́kọ
so tó bá ti níyàwó àbí tó bá ti lọ́kọ kí wọ́n jù lóko kó kú dànù. Ẹ mọ̀ pé àwọn mùdírù nínú ohun tí wọ́n ń bínú nínú súnà Nábì sállámù àti ṣẹ̀ríà Allah bá ẹ̀dá òun náà ni ìjú onízìnà tó ti ṣe kíni tó ti lọ́kọ àbí tó ti níyàwó ìjú lóko pa nínú ohun tó ń bínú lábẹ́ ṣẹ̀ríà Allah bá ẹ̀dá nìyẹn. So kún alẹ́ ever dùnnú sí pé kí wọ́n lo ṣẹ̀ríà. So wọ́n ṣàfẹ́ káwọn èèyàn wà láláìsí ní tó yá sí pé yóò kọ́ọ̀bù wọn àti tí ó ṣe kíni àti ohun tí ó mú wọn tí ó fẹ́ máa ká wọn lọ́wọ́ kò. So óyé so ìyóò jẹ́ kan nínú àwọn pírọ́blẹ́mù tó yá sí pé wàláhì ilẹ̀ Yorùbá ò mọ̀ kojú. So óyé tọ́ èmi nírú wọn báyìí ní ìsèmi ò sì rí kòkò lẹ́tọ̀ọ́ sí wọn kan sọ pé àwọn fẹ́ máa ṣe kí àwọn fẹ́ pé ẹ ṣe ọmọ ilẹ̀ Yorùbá. So ẹ sọ pé ọmọ Ìlọrin ni ẹ fi àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá lẹ̀ pẹ̀lú ilẹ̀ Yorùbá wọn kẹ́ ẹ lọ sí nọ́ọ̀tì Ìlọrin kẹ́ ẹ lọ máa sọ ohun tó bá wù yín kẹ́ ẹ máa sọ. Àbẹ́ẹ̀rí ni àwọn tó ń jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tó yá sí pé ó wù wọ́n kó wọ́n lo ṣẹ̀ríà ẹ fi wọ́n lẹ̀ kí wọ́n lo tí ń pè é kẹ́ ẹ sì padà sí nọ́ọ̀tì yín ní Ìlọrin torí ẹ sọ pé nọ́ọ̀tì ní Ìlọrin ipe kì í ṣara ilẹ̀ Yorùbá ló wà ẹ sì kọ́ ẹrù yín lọ sílẹ̀ ẹ sì kọ́ ẹrù yín lọ sílẹ̀ Haúsá nọ́ọ̀tì Ìlọrin kẹ́ ẹ lọ máa sọ tó bá wù yín bẹ́ẹ̀ ẹ fi àwọn Yorùbá lẹ̀ tó fẹ́ lo ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá wọn kí wọ́n máa lò ó. So kí wọ́n ṣe kí ni kí wọ́n lo ohun Allah bá ẹ̀dá pàṣẹ. So àmọ́ kẹ́ wá fi ilẹ̀ Haúsá yín nọ́ọ̀tì ilẹ̀ Ìlọrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé kì í ṣara ilẹ̀ Yorùbá ló wà kẹ́ wá fi kalẹ̀ kẹ́ wá máa bọ̀ wá sí ilẹ̀ Yorùbá kẹ́ wá máa sọ pé rárá o ṣẹ̀ríà ò ṣe é lò ní ilẹ̀ Yorùbá àmọ̀dàrú burúkú ni kò nídìí gbogbo yẹn. So óyé ẹ fa àwọn Yorùbá lẹ̀ kí wọ́n ṣe kí ni wọn ẹ̀yin tẹ́ jẹ́ nọ́ọ̀tì. So bí àwọn mùdírù ní ìsìn àti Ìlọrin wọ́n ti wá so ẹ lọ sílùú Ìlọrin ẹ lọ sí nọ́ọ̀tì yín kẹ́ lọ ṣe kí ni kẹ́ lọ máa sọ pé ṣẹ̀ríà ò ṣe é lò ń bẹ̀ ló bá parí àbíbò ni. So fúdé lè ká Allah bá ẹ̀dá kó ṣe kí ni kó ṣàánú. So ká Allah bá ẹ̀dá kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Óyé ká Allah bá ẹ̀dá kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. So àwọn ọ̀rọ̀ tí mùdírù sọ yẹn ọ̀rọ̀ tó ṣe kí ni ọ̀rọ̀ tó pọ̀ gan ni. So óyé náwọn ọ̀rọ̀ tó yá sí pé wàláhì ìsọkúsọ ló pọ̀ jù nínú gbogbo ẹ̀. So ìsọkúsọ ló ṣe kí ni ló pọ̀ jù nínú gbogbo ẹ̀. So ṣẹ̀ríà Allah bá ẹ̀dá ohun tó yá sí pé àwọn mùsùlùmí ó gbọ́dọ̀ wà ní orí ẹ̀mí wọn báyìí pé àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ lò àwọn sì fẹ́ ṣe kí ni àwọn sì fẹ́ ṣe. Óyé so dó àwọn ẹni tí wọ́n fẹ́ máa ṣe tagbátẹrù rẹ̀ pé kí wọ́n lo ṣẹ̀ríà óyé so a lè máa wà pẹ̀lú wọn 100%. Óyé but ìlò ṣẹ̀ríà yìí tó ṣe pàtàkì ni. So nítorí ṣẹ̀ríà tí wọ́n ń sọ pé kí wọ́n lòyún óyé tọ̀ ṣẹ̀ríà tó yá sí pé yóò di àwọn náà ni wọ́n bí wọ́n dá wọn tó bẹ̀ kan wájá sí pé ìròrí tí wọ́n wà fẹ́ máa fi ṣòfin fáwọn èèyàn ìgbà táwọn èèyàn ò gọ̀. So ṣẹ̀ríà tó yá sí pé yóò di àwọn náà ni in ti ń bẹ nínú kíni ti ń bẹ nínú kìtàbà àti sunna àti táwọn ẹni ìṣíwájú rìn lórí rẹ̀ kọ́ máa fi ṣèdájọ́ lọ. So àìmá lo òfin Allah bá dẹ́dà láwùjọ wa àìmá lo ìdájọ́ Allah bá dẹ́dà pàṣẹ láwùjọ wa òun ló mú tẹ́fìrí táwùjọ wa fi bàjẹ́ bó ṣe bàjẹ́ yẹn. Wallahi tí wọ́n bá ń lo òfin Allah bá dẹ́dà ká ní ṣẹ̀ríà bá wà ní láwùjọ wa bó ṣe yẹ ni wallahi oníjàlábí ẹ̀nira wọn tó níjàlábí bá wà gan yóò mọ̀ bójú pamọ́. So tó níjàlábí bá wà tí wọ́n bá sọ fún yín pé ẹni tí màá ń lọ yín máa ń ṣe jàlábí ẹ mọ̀ jiyàn ní níbi tí ṣẹ̀ríà bá wà nítorí òun gan náà kò ní fẹ́ ọkàn rẹ̀ ò ní balẹ̀ àti gbé síta. So aya rẹ̀ ò ní ṣe kíni kò ní ní fọkànbalẹ̀ àti ṣe kíni àti gbé síta kò ní ní fọkànbalẹ̀ àti ṣe kíni àti fi nǹkan yẹn hàn torí ó mọ̀ pé tí wọ́n bá káwọn ìjìyà ni. Óyé tí wọ́n bá ka ìjìyà ni tí wọ́n bá ka ipò òun sí gbẹ́rẹ́ fún yàwó níyàwó lójú abẹ́ àti lórí aya rẹ̀ ó ṣàgbákò. So kí ló mú ọ tó fi lọ sí gbẹ́rẹ́ fún yàwó níyàwó lábẹ́ kí ló mú ọ tó ń sí gbẹ́rẹ́ fún yàwó níyàwó lórí àyà àbí ń kárabàdí. So tó bá fi lè ká ọ báyìí tásì rẹ̀ tú ó tán fún ọ àbí wọ́n ká ọ tó ń sàṣìyàn ó lọ́nu àbí wọ́n ká ẹ tó yá sí pé òun ṣe àwọn jákujàku nǹkan kan. So ìyà ni ó mọ̀ jọ́ ká ní ṣẹ̀ríà bá wà ní gbogbo ọ̀rọ̀ àwọn eléyìí nìsín wọn bá ti ní táìmù wọn bá ti kódà ẹlòmíì gan wọ́n tó sọ pé kó túbá gan yóò ti túbá ìgbà tó bá rí àti ń jẹ ọmọ ìyá rẹ̀ oníjàlábí óyé òun kẹfúrà aláàrẹ̀ ó ti juwọ́lẹ̀ pé tọ̀ òun jàlábà máa o àbí kẹ́ òun tàjálábà máa o. So kí Allah bá ẹ̀dá kó ṣe gíní kó ṣàánú àbáwọn tó máa ń sọ̀rọ̀ sẹ́sìn Allah bá ẹ̀dá rẹ̀ tó sí pé wọ́n máa sọ̀sọ́kúsọ ẹ̀rọ àbá wọ́n máa wíwíkúwí wọ́n máa sọ kẹtẹkẹtẹ wọ́n máa bú ẹ̀sìn Allah bá ẹ̀dá lórúkọ pé rìsáàjì ni wọ́n ń ṣe pẹ̀lú òdo àtàìmọ̀ kan óyé
tí ṣẹ̀ríà bá wà ní tí ìyà bá ti jẹ méjì àbí mẹ́ta nù wọn tí wọ́n ti jẹyà tí ìyà ti mú agbárí wọn dáadáa tí wọ́n ti mix pẹ̀lú ìyà wọ́n dáyà mọ̀ ìyà mọ̀ wọ́n oye àwọn ìyókù ó kọ́gbọ́n so but àìsí ìyà tó yá sí wípé ó rò pọ̀ mọ́nú ẹ̀jẹ̀ wọn nípa gbogbo àwọn aburú tí wọ́n ń ṣe yún oye torí ẹ̀ ni omi yóò ṣe máa ṣe kíni yóò ṣe máa náà ẹ mọ̀ pé ní ìsìn ká ní ṣẹ̀ríà wà nílẹ̀ Yorùbá tí ṣẹ̀ríà mú mùdírù lórí àwọn nǹkan tí mùdírù sọ tó yá sí pé sọkúsọ ni èyí tó yá sí pé ó kan personality ànábì lórúkọ research tí mùdírù ṣe èyí tó kan personality àwọn sàábé èyí tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká ní ṣẹ̀ríà ti mú mùdírù tí mùdírù fojú winá bí èyí Abdul Jabbar Kano ń bí tóun náà ṣe kíni tóun náà fojú winá ẹ mọ̀ àwọn tí wọ́n jẹ́ kéékèèké yùn so àwọn kúlú sọ táwọn fẹ́ máa sọ láti máa ṣe kíni láti máa wà ọkọ̀ ṣe mùdírù bí àwọn ọmọ tá a dákọ láìpẹ́ yìí oye àwọn ò bá jókòó jẹ́ ìgbà tí wọ́n mú Abdul Jabbar tójú rẹ̀ winá kò sí èyíkéyìí tí wọ́n bí dánú àwọn ọmọ kéwù rẹ̀ tó lè jáde tó lè continue tí Abdul Jabbar dánwò wàláì so kò sí ìkankan nínú àwọn ọmọ kéwù àbí mùrídì Abdul Jabbar ní Kano àbí níbòmíì ní nọ́ọ̀tì tó lè jáde tí ó wà dánrò tí Abdul Jabbar dánwò tó fi mú sẹ́yìn àtìmọ́lé yùn tí wọ́n fi ń ṣẹjọ́ rẹ̀ yùn kò sí èyíkéyìí náà àwọn ọmọ kéwù rẹ̀ tí wọ́n bí dá tí ó dánwò ọ̀gá tó ń ṣe kíní wọ́n ti mú wọ́n ti tì mọ́bì kan wọ́n ti há mọ́bì kan wọ́n ń jíròrò lórí pé ìdájọ́ kú ló tọ́ sí ní ọmọ kéwù rédèrèdè kan wà sọ pé òun fẹ́ mọ̀ sọ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀rú ò mọ̀ bá gan ni pé ọ̀gá ló mọ̀ senior man ló mọ̀ wà nínú bẹ̀yún kí ló ń fẹ́ mọ̀ ṣe báyìí but àìsí kíní yẹn òun ló jẹ́ kí àwùjọ wa yẹn kó ṣe kíní kó dàrú gan so òun ló jẹ́ kí àwùjọ wa yẹn kó dàrú gan so kí Allah bẹ́ẹ̀ dà kó dàkú kó má ṣàbá wa ṣe ṣẹ̀ríà nírọ̀rùn ńlẹ̀ Yorùbá so àwọn ẹni tí wọ́n sì wà ń di rẹ̀ kó ṣe wọ́n lẹ́ni tí wọ́n sọ pé wọ́n mọ̀ tí kìtàbà àti súnà sọ gangan so kó sì ṣe wọ́n ní ẹni déédéé nítorí níbi ìlò ṣẹ̀ríà lé àwọn èèyàn lórí níbi ìlò òfin Allah bẹ́ẹ̀ dà láwọn èèyàn lórí ó bùkátà sí àwọn onídéédéé so kó máa já sí pé ẹlòmíì ìbínú ẹnìkan tí ń bínú ẹ̀gàn rẹ̀ tó ní àbí kèéta rẹ̀ tó ní àbí ìbínú rẹ̀ tí ń bí òun ni ó fẹ́ fi gbédájọ́ lé bí kó fẹ́ lọ́wọ́ agbára so àmọ́ kó já sí pé ẹni dédé in tó bá wà láàrin wa àti ẹnìkan tó lu gbàǹjo ṣẹ̀ríà óyé láàrin yín tó já sí pé ìjà rin ni gbé kalẹ̀ kí ni òfin Allah bẹ́ẹ̀ dà sọ tó ń tọ̀ wọn ò bá ṣe kí ni tí ìdájọ́ Allah bẹ́ẹ̀ dà ò bá tó ń tọ̀ wọn ò bá ṣe ohun tó já sí pé òfin Allah bẹ́ẹ̀ dà mú óyé má wulẹ̀ ṣe kí ni má wulẹ̀ wá bó ṣe kú bá so óyé kálọ̀ bẹ́ẹ̀ dà ṣe àwọn ẹni tí wọ́n mójútó ṣẹ̀ríà rẹ̀ láwùjọ wa kó ṣe wọ́n lẹ́ni tó já sí pé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ wọ́n tẹ̀lé súnà nẹ́bì rẹ̀ pẹ̀lú àgbọ́yà àwọn sálàfù tí wọ́n ṣe kíni tí wọ́n gba wájú kó mọ́ já àwọn onífẹ̀ẹ́ náà àtàwọn ẹlẹ́gbẹ́jọgbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oye kálọ̀ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣáà tún àwùjọ wa ṣe so wàláhì àwa fẹ́ dáadáa fún àwùjọ wa nílẹ̀ Yorùbá so torí ibi tí dáadáa wá wà ibi tó ríire wá wà òun náà níbi ká lo ṣẹ̀ríà Allah bẹ́ẹ̀ dà so oye òun náà níbi ká lo ṣẹ̀ríà Allah subhanahu wa ta'ala oríire ń bẹ púpọ̀ so wọ́n yìí sì lo ṣẹ̀ríà Allah bẹ́ẹ̀ dà ká máa ṣe kíni ká máa fìyà jẹ ẹnìkan tó lu gbàǹjo òfin Allah so ká wá fi ọwọ́ ra ẹnì kejì lórí nítorí pé bóyá àmọ́ àbó jẹ́ àgbàlagbà kan kò bá jẹ́ àgbàlagbà kò bá jẹ́ ọmọdé ṣó ti lu gbàǹjo ṣẹ̀ríà Allah bẹ́ẹ̀ dà oye àwọn ibi tí ó ti yẹ kí wọ́n wo májẹ̀mú láti fi kọ́n tó fìyà jẹ tí májẹ̀mú bá pé lára rẹ̀ oye ẹ̀kọ́ fìyà jẹ náà kódà kò bá nírùngbọ̀n funfun oye kò bá nírùngbọ̀n funfun àmọ́ ẹ mọ̀ pé Yorùbá wa náà àbòsí pọ̀ so àwọn Yorùbá nísìn lẹ́lòmí ó wà máa sọ pé kìnìkan so bàbá tó nírùngbọ̀n funfun yún bàbá àgbàlagbà kan yún nǹkan kan ẹ jẹ́ ká fi kalẹ̀ nǹkan kan tó bá jẹ́ ṣẹ̀ríà Allah bẹ́ẹ̀ dà lè bá fẹ́ lò ṣẹ̀ríà Allah bẹ́ẹ̀ dà ó mọ́ ọmọdé ó mọ́ àgbàlagbà ó márúgbó ó mọ́bìnrin ó mọ́kùnrin óyé ó mọ́kùnrin ó mọ́bìnrin ó márúgbó ó mọ́mọdé óyé ní ṣẹ̀ríà Allah subhanahu wa ta'ala annabi sallallahu ìgbà tí obìnrin kan almar'atul makhzumiyya ìgbà tó jalè óyé ó bá dé tí ìgbà annabi sallallahu pé ipò obìnrin náà jalè tọ́ àwọn ìdílé obìnrin náà wọ́n wá rán Usama ọ̀rẹ́ annabi olólùfẹ́ annabi hibbu rasulillah óyé Usama ibn Zaid óyé wọ́n wá rán sọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ipe kó lọ bẹ̀ annabi on behalf of obìnrin náà
Usama ibn Zaid wá lọ bá Ànábì ó wá lọ bá Ànábì sọ̀rọ̀ torí pé Ànábì fẹ́ràn rẹ̀ gan wọ́n fẹ́ lo influence láti ṣe kíni láti wọlé sí Ànábì la ìgbà tí wọ́n bá Ànábì sọ̀rọ̀ ye Usama ó kábàámọ̀ pé tó ń fi lọ sọ fún Ànábì oye Ànábì bínú inú bí tójú rẹ̀ pọ́n anásọ́lẹ́mù wá dìde ó wá ní dájúdájú ohun tó pa àwọn ẹni ìṣíwájú yín rẹ́ so innama ahlaka alladhina min qablikum dájúdájú in tó pa àwọn ẹni tí wọ́n gba wájú yín rẹ́ wọ́n sí bẹ̀ ní káì kí ní ṣe àwọn èèyàn yìí mò ń bọ̀ so in lọ wá wọn nísìn so dájúdájú ohun tó pa àwọn ẹni tí wọ́n ṣíwájú yín rẹ́ òun ni pé tí àwọn ẹni abíyà ni wọ́n idha saraqa fihimu sharif taraku ẹni tó jẹ́ ní abíyì ọmọlúàbí tí wọ́n ní lọ́mọlúàbí láàrin wọn ẹni tó yá sí pé ó lókọ tó lámìláka tó bá jalè láàrin wọn wọ́n fi kalẹ̀ wa idha saraqa fihimu da'if aqamu alayhi al-hadd tẹ́ni tó jẹ́yàn tó lẹ ẹni tí ó ní reputation kan tó ṣe kíní ẹni tó yá sí pé less privilege ni oye tó bá ṣe kíní tó bá wá jalè láàrin wọn wọ́n wá lo òfin Allah bẹ̀ẹ́dà fún àná sàlámù sọ pé nínú tó pa àwọn ẹni tí wọ́n gba wájú wa rẹ̀ ni so tẹ́ ẹ bá jàjà rí ṣẹ̀rí àṣẹ ńlẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ bá wà ń di rẹ̀ tẹ́ bá ṣàbòsí àwọn èèyàn Allah bẹ̀ẹ́dà ó pa yín rẹ́ yóò kàn pa yín rẹ́ dànù ni oye yóò fìyà jẹ yín so kò bá jẹ́ bàbá àgbàlagbà tó yewú oye so nǹkan kan ló bá ṣe tó ṣe kíní ẹ lófin Allah bẹ̀ẹ́dà fún kíní pé kíní so kò bá jẹ́ mi náà tí mò ń sọ̀rọ̀ yìí ẹ lófin Allah bẹ̀ẹ́dà fún mi tí mo bá lu gbàǹjo rẹ̀ oye kò bá jẹ́ mùdírù kò bá jẹ́ nikẹ́ni kò bá jẹ́ àwọn ọmọ ẹlẹ́yìn mùdírù ẹnikẹ́ni tó bá lè wù kó jẹ́ kò bá jẹ́ dàbíyà kò bá jẹ́ markaziya kò bá jẹ́ zumura ẹnikẹ́ni oye so òfin Allah bẹ̀ẹ́dà mú gbogbo ọmọ ènìyàn tí ń bẹ lórílẹ̀ ayé kò sẹ́ni kankan tó fi Allah bẹ̀ẹ́dà mú àfi ibi tí ṣẹ̀rí àbá ti ṣe kíni tí ṣẹ̀rí àbá ti ṣàlàyé fún wa pé ìyẹn báyìí o so tó bá ṣe nǹkan báyìí so kò ní wọ oye kò ní wọ abẹ́ kíní ẹ̀ so ìyẹn àlàyé sì ṣe kíní àyẹ àlàyé sì fẹ̀ lórí rẹ̀ so tó yá sí pé àyè yìí ò lè gbà wá láti máa ṣàwọn àlàyé yẹn oye but ẹni tó wà in his right sense tó pọlọ rẹ̀ pé oye tó bá ṣe ohun tó nídìí kẹ́ fìyà jẹ lábẹ́ òfin Allah bẹ̀ẹ́dà fìyà jẹ ni o kò sí pé bóyá àgbàlagbà ni ọmọdé ni kíní kan ẹni abiyì kan ni so ẹni ọ̀wọ̀ kan ni àwọn bàbá kíni níbi ṣẹ̀rí Allah so kí bàbá parẹ́ kí ṣẹ̀rí Allah bẹ̀ẹ́dà kú kí bàbá parẹ́ kí ṣẹ̀rí Allah bẹ̀ẹ́dà kú ṣẹ̀rí Allah bẹ̀ẹ́dà ló kàn wá kò sí tó kàn wá pẹ̀lú bàbá oye kí bàbá náà ṣọ́ra oye báyìí so fún délé yìí adọ́sọ́lẹ́mù wá sọ pé walladhi nafsu muhammadin biyadihi ipe òun fi ẹni tí ẹ̀mí muhammadu ń bẹ lọ́rẹ̀ òun fi búra law anna fatimata binta muhammad ká ní fatima ọmọ muhammad ọmọ òun ká ní fatima ọmọ òun so law anna fatimata binta muhammadin sarakat ká ní fatima ọmọ òun ló bá jalè oye ó ní la aqamtu alayha al-hadd ipe mi ò bá lo in lo òfin Allah bẹ̀ẹ́dà fún dájúdájú in lo òfin Allah bẹ̀ẹ́dà fún so dandan in lo ṣẹ̀rí Allah bẹ̀ẹ́dà fún annabi nù so fún délé ẹ̀yin tẹ́bà wà ní ṣẹ̀rí ànlẹ̀ Yorùbá tá Allah bẹ̀ẹ́dà bá ní kó bọ́ sí ká Allah bẹ̀ẹ́dà jẹ́ kó bọ́ sí so tẹ́ bá fìyà jẹ nìkan tẹ́ dákan sí ìparun lẹ́fín ṣeré yùn Allah bẹ̀ẹ́dà yóò pa yín rẹ́ oye Allah bẹ̀ẹ́dà yóò ṣe kíni yóò pa yín rẹ́ so Allah bẹ̀ẹ́dà yóò ṣe kíni yóò pa yín rẹ́ so ẹ fi dédé bá èèyàn lò lábẹ́ ṣẹ̀rí Allah bẹ̀ẹ́dà oye ẹ bá wọn lò pẹ̀lú dédé so téèyàn bá ṣe ohun tó bá ní dìdì ẹ fi àjẹ́ tó bá jẹ́ ṣẹ̀ríà so tí ò bá ṣe ẹ má ṣe kíni ẹ má wá ọ̀ràn sí lọ́rùn oye ẹ má wá ọ̀ràn sí wọn lọ́rùn bí àwọn kan ṣe máa ń wá ọ̀ràn sáwọn èèyàn lọ́rùn káàkiri nítorí pé kò sí ṣẹ̀ríà so tẹ́ bá rá wọn ní bídíà ní sẹ́rí pé àwọn máa ń wá ọ̀ràn sáwọn èèyàn káàkiri lọ́rùn ni torí wọ́n mọ̀ pé sístẹ́mù òfin Nàìjíríà sístẹ́mù kófòrò ni kò nídìí wọ́n ṣe dédé so kò nídìí dédé kankan so democracy kò nídìí dédé rí tí wọ́n sọ pé nǹkan crazy nǹkan ya wèrè so ṣé n tó bá crazy máa ń nídìí dédé ni èèyàn máa ń rí dédé níbi tó ya wèrè ni
so fún di eléyìí democracy kò sí déédéé kankan bẹ́ẹ̀ náà so ó kálukó kàn máa ṣe bó ti wù ó kálukó máa ṣe déédéé tó yà lè ṣe rí i pé máa rọrùn fáwọn èèyàn kan máa ṣe kíni kan máa wárọ́ pa máwọn èèyàn káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Allah musta'an so ẹ bó ṣe lóhùn jàmáà wa barakallahu fikum wa lakum wa alaykum so wọn bá wọn tá a ní láti sọ ní ẹ̀ka lọ́bẹ̀ ẹ̀dá máṣá ṣe dáadáa fún wa so àwa ò gbà pé al-marja'u ad-dini ni markaz gẹ́gẹ́ bí mudiru ṣe sọ oye àwa mọ àwọn religious sources wa àwọn ibi tá a ti lè mú ẹ̀sìn wa oye àwa mọ̀ dáadáa kìtàbà àti sunna so àti ijma àwọn sahaba oye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so markaz yóò sí mbẹ̀ wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fasubhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh